A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Apá kan ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) tí wọ́n jẹ́ alátìlẹyìn mínísítà ìlú Àbújá Nyesom Wike ti kọ̀ jálẹ̀ láti gba bí ẹgbẹ́ ṣe lé àwọn tí ó lààmìlàaka láàrin ẹgbẹ́ níbi ìpàdé gbogbogbò convention tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Èyí ń wáyé bí ẹ̀ka ìpínlẹ̀ mẹ́rin ẹgbẹ́ ṣe kọ àbájáde ìpàdé tí àwọn kan rí gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti tako gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé láti má gba agbára. Ó lé ní ẹgbẹ̀rún mẹ́ta aṣojú tí wọ́n kóra jọ sí ìlú Ìbàdàn ní ọjọ́ Àbámẹ́ta láti yan adarí tuntun fi tako ẹgbẹ́ alátakò pẹ̀lú gbogbo àṣẹ ilé-ẹjọ́ tó ń tako ara wọn. Ọjọ́ Ẹtì ní ilé-ẹjọ́ gíga ìlú Àbújá pàṣẹ kí PDP wọ́gi lé ìpàdé wọn. Bákan náà ni ó ṣe ìdáwọ́kọ̀ fún àjọ elétò ìdìbò INEC láti má ṣe àmójútó ìpàdé. Níbi ìdájọ́ lórí ẹ̀sùn tí gómìnà àná fún ìpínlẹ̀ Jigawa Sule Lamido pè ní adájọ́ Peter Lifu ti ní ọ̀nà àìtọ́ ni PDP gbà láti ṣe ìdáwọ́kọ̀ fún Lamido láti má rí fọ́ọ̀mù gbà fún ìdíje ipò alága gbogbogbò ẹgbẹ́ PDP, wípé èyí tàpá sí òfin ẹgbẹ́ PDP àti ìlànà rẹ̀. Ilé-ẹjọ́ fi kún un wípé ẹ̀tọ́ PDP ni láti pèsè àyè sílẹ̀ fún ọmọ ẹgbẹ́ láti sìn. Ìdí nìyí tí adájọ́ Lifu ṣe ní kí wọ́n sì dáwọ́ ìpàdé dúró láti fún Lamido láàyè àti gba fọ́ọ̀mù ìyànsípò nomination form. Bí a kò bá gbàgbé wípé ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 11 oṣù kọkànlá ọdún 2025 ni adájọ́ Lifu gbé irúfẹ́ ìdájọ́ báyìí kalẹ̀ láti ṣe ìdáwọ́kọ̀ fún PDP láti má ní ìpàdé tí wọ́n gbà lérò láti fi yan àwọn adarí tuntun tí yóò máa tukọ̀ ẹgbẹ́. Ṣùgbọ́n nínú ìdájọ́ ilé-ẹjọ́ tó tako ara wọn ni adájọ́ Ládìran Akíntọ́lá láti ilé-ẹjọ́ gíga ìlú Ìbàdàn ti fi ààyè gba PDP kí wọ́n tẹ̀síwájú nínú ìpàdé. Bákan náà ni ó pa á láṣẹ kí INEC kópa kí wọ́n sì ṣe àmójútó ìpàdé. Ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ yìí ni ó padà pín ẹgbẹ́ sí méjì, tí apá kan fi ṣe ti Wike, apá kejì ni àwọn gómìnà PDP àti ọmọ ẹgbẹ́ mìíràn ṣe àtìlẹ́yìn fún. Níbi ìpàdé ọjọ́ Àbámẹ́ta ni ẹgbẹ́ ti tẹ̀lé àbá tí alága àná fún Board of Trustees Olóyè Bọ̀dé George dá láti lé Nyesom Wike, gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyòsé, igbákejì alága PDP àná láti gúúsù Olóyè Dan Orbih àti àwọn mìíràn. Ṣùgbọ́n ọ̀kan lára àwọn adarí tí wọ́n lé níbi ìpàdé, Abdulrahman Mohammed, ṣe àpèjúwe ìgbésẹ̀ ẹgbẹ́ yìí ní èyí tí ó panilẹ́rìn-ín, bí ó ti lérí àti tẹ̀síwájú nínú ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí adelé alága. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn jagunjagun ẹgbẹ́ ISWAP ni a gbọ́ wípé wọ́n dènà de ọkọ̀ akọ́wọ́rìn iléeṣẹ́ ológun Nàìjíríà ní alẹ́ ọjọ́ Ẹtì tí ó kọjá ní ìpínlẹ̀ Borno, ṣekú pa òṣìṣẹ́ ológun 2 àti Civilian Joint Task Force 2. Iléeṣẹ́ ológun fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ àti iye ènìyàn tí ó di olóògbé bí wọ́n ti ní àwọn padà kápá àwọn agbésùmọ̀mí. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti iléeṣẹ́ ológun, ikọ̀ wọn jà fitafita pẹ̀lú ìgboyà tí ó mú àwọn olùkọlù sá àsálà fún ẹ̀mí wọn. Wọ́n fi kún un wípé àwọn wọ̀nyí jọ̀wọ́ ohun gbogbo ṣùgbọ́n fi ìbánikẹ́dùn wọn hàn sí ẹbí àti ojúlùmọ̀ àwọn ológun tí wọ́n ṣubú lójú ìjà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ó ṣeé ṣe kí fàákájà bẹ́ sílẹ̀ pẹ̀lú iléeṣẹ́ panápaná orílẹ̀-èdè bí ẹgbẹ́ òṣìṣẹ́ amúnáwá NUEE ṣe lérí àti dáṣẹ́ sílẹ̀ jákèjádò orílẹ̀-èdè lẹ́yìn ẹ̀sùn àwọn òṣìṣẹ́ àjọ apínnáká TCN láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá ní eegun ẹ̀ka wọn ní ìpínlẹ̀ Imo. Ẹgbẹ́ ṣe àpèjúwe ìkọlù yìí ní èyí tí ó burú jáì, bí wọ́n ti darí àwọn ọmọ ẹgbẹ́ wọn kí wọ́n dáṣẹ́ dúró ní ìpínlẹ̀ Imo títí di ìgbà tí ìkéde mìíràn fi wáyé.
NUEE ní ìpinnu yìí ṣe pàtàkì lẹ́yìn tí wọ́n na àwọn òṣìṣẹ́ tí ó wà lẹ́nu iṣẹ́, dè wọ́n mọ́lẹ̀ pẹ̀lú ìbọn, jí àwọn mìíràn gbé pẹ̀lú àwáwí wípé àṣẹ ìpínlẹ̀ ni àwọn ń tẹ̀lé. Ìṣẹ̀lẹ̀ yìí ti dá họ́wùhọ́wù sílẹ̀ jákèjádò ẹ̀ka agbára bí ẹgbẹ́ ṣe ń ṣe ìkìlọ̀ wípé àwọn á dáṣẹ́ dúró àyàfi bí àwọn aláṣẹ bá dá sí i láti gbé ìgbésẹ̀ tí yóò fi wọ́n lọ́kàn balẹ̀ lórí ààbò òṣìṣẹ́ amúnáwá jákèjádò orílẹ̀-èdè. Àwọn ọlọ́pàá tí wọ́n ní àwọn ń tẹ̀lé àṣẹ ìpínlẹ̀ yìí ni a gbọ́ wípé wọ́n ya wọ iléeṣẹ́ wọn tí wọ́n sì fi tipátipá gba ìjọba, ba ohun èlò jẹ́, dáṣẹ́ dúró. Àwọn òṣìṣẹ́ tó wà lẹ́nu iṣẹ́ ni wọ́n dè mọ́lẹ̀ bí wọ́n ti jí àwọn mìíràn gbé lọ sí ibi ẹnikẹ́ni kò mọ̀. Ẹgbẹ́ NUEE kọ̀rọ̀ojú gidigidi sí èyí bí wọ́n ti ń béèrè fún ìyọ̀ǹda àwọn ọmọ ẹgbẹ́ wọn tí wọ́n jí gbé. Bákan náà ni wọ́n ń pè fún kí àwọn alámòójútó TCN, ìjọba àti ọ̀gá ọlọ́pàá yányán tọwọ́ bọ̀wé láti rí i dájú wípé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí kò wáyé mọ́. Láfikún, wọ́n fẹ́ kí ìjọba tètè dá gbogbo ohun èlò òṣìṣẹ́ tí wọ́n bàjẹ́ padà. Bí wọ́n bá wá kọ̀ àti ṣe gbogbo àlàkalẹ̀ yìí, á jẹ́ wípé àwọn kò ní bẹ́sùbẹ̀gbà àti dáṣẹ́ dúró káàkiri orílẹ̀-èdè títí àrídájú á fi wà fún ètò ààbò wọn. Nígbà tí wọ́n máa fi fèsì lánàá, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Imo dá ẹ̀sùn tí wọ́n fi kan àwọn òṣìṣẹ́ wọn nù wípé wọ́n jí ẹgbẹ́ òṣìṣẹ́ amúnáwá gbé tàbí fi wọ́n sínú ìgbèkùn. Alukoro ọlọ́pàá Henry Okoye ṣàlàyé rẹ̀ yékéyéké wípé ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ èdè-àìyedè Operation Disagreement láàrin iléeṣẹ́ apínnáká Enugu àti Orashi wípé ìwádìí ti ń lọ lọ́wọ́ láti mọ kúlẹ̀kúlẹ̀ ohun tí ó fa ìkọlù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè Nigeria Customs Service NCS ẹ̀ka ẹnubodè Seme ti ráwọ́ tó ọmọ kìnnìún kan àti ọ̀bọ méjì tí wọ́n fẹ́ gba ọ̀nà ẹ̀bùrú gbé kúrò lórílẹ̀-èdè ní èyí tí ó ṣe lòdì sí òfin ìlú àti tilẹ̀ òkèèrè lábẹ́ òfin ààbò ẹranko. Nínú àtẹ̀jáde láti ọwọ́ alukoro NCS Isa Sulaiman ní NCS ti fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn fi ọwọ́ ṣìkún òfin mú afurasí méjì, ọ̀gbẹ́ni Matthew Kofi tí ó jẹ́ ọmọ Benin àti ọ̀gbẹ́ni Nasir Usman Gwandu ọmọ Niger tí ó ní òun lòun ní àwọn ẹranko wọ̀nyí. Gwandu ni a gbọ́ wípé ó jẹ́wọ́ wípé àwọn ra ẹranko wọ̀nyí ní Kano, wọ́n fẹ́ gbé e lọ Benin. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ṣe lálàyé, níbi àyẹ̀wò stop and search ní Gbájí ojúnà márosẹ̀ Badagry sí Seme ni wọ́n ti rẹ́bùrú ọkọ̀ lánàá ọjọ́ Àìkú láàrin aago 2 kọjá ìṣẹ́jú 19 òru. Bí wọ́n ti yẹ̀ ẹ́ wò ni wọ́n bá àwọn ẹranko wọ̀nyí nínú ọkọ̀. Lọ́gán ni wọ́n kó àwọn ẹranko tí ó lè fi ẹ̀mí ènìyàn wewu yìí lọ ẹkùn iléeṣẹ́ wọn fún àkọọ́lẹ̀, tí wọ́n sì fi àwọn afurasí sí àhámọ́. Fún ìtọ́jú ni wọ́n fi kó àwọn ẹranko wọ̀nyí lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ní àjọ Greenfingers Wildlife Initiative. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ ìjọba tó ń ṣàmójútó ẹ̀sùn lórí ìbálòpọ̀ ti fìdí ẹ̀ múlẹ̀ wípé orúkọ òṣèré ilẹ̀ Nàìjíríà Ọlánrewájú James tí gbogbo ènìyàn mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà ti wà nínú àkọọ́lẹ̀ orúkọ àwọn tí wọ́n ṣe ẹ̀sùn ìbálòpọ̀ lẹ́yìn tí ó parí sáà ẹ̀wọ̀n rẹ̀ lórí ẹ̀sùn ìbálòpọ̀ ọmọdé. Síwájú àkókò yìí ni ìròyìn jábọ̀ wípé ọdún 2021 ni wọ́n rán òṣèré yìí lọ ẹ̀wọ̀n látàrí wípé ó lọ́wọ́ nínú ìbálòpọ̀ ọmọ ọdún 14. Ọjọ́ Àbámẹ́ta ni fọ́nrán kan gba orí ẹ̀rọ ayélujára tí ó ṣe àfihàn òṣèré yìí bí ó ti jókòó sínú ọkọ̀ ní kété tí ó gba ìyọ̀ǹda kúrò ní ọgbà ẹ̀wọ̀n. Àtẹ̀jáde láti ọ̀dọ̀ ìjọba ìpínlẹ̀ Èkó ṣe àfihàn bí agbẹjọ́rò fún ìjọba Èkó àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ àgbà amòfin Lawal Pedro ṣe dá àhesọ wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ni ó yọ̀ǹda òṣèré. Pedro ṣe àpèjúwe ìròyìn yìí ní irọ́ àti aṣinilọ́kàn bí ó ti ní ẹ̀sùn rẹ̀ ṣì wà síbẹ̀. Nínú àtẹ̀jáde àná lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ní àjọ alámòjútó ẹ̀sùn ìbálòpọ̀ ti fi ipò ìjọba múlẹ̀ wípé wọn kò wọ́gi lé ẹ̀sùn ìbálòpọ̀ Ọlánrewájú James. Wọ́n ṣe ìkìlọ̀ lórí ọ̀rọ̀ tí òṣèré Yomi Fabiyi ń pín kiri orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ wípé kìí ṣe òtítọ́, bí wọ́n ti ké sí àwọn olùgbé ìpínlẹ̀ Èkó àti ará ìlú lápapọ̀ kí wọ́n má tẹ́tí sí àgbélẹ̀rọ irọ́ tí Fabiyi ń gbé kiri. Níbi
live session tí ó wáyé ní ọjọ́ àbámẹ́ta lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Instagram ní ọjọ́ 15 oṣù kọkànlá ní aláwàdà àti òṣèré Dámilọ́lá Adékọ̀yà tí gbogbo ènìyàn mọ̀ sí Princess ti ké sí ìjọba ìpínlẹ̀ Èkó àti ẹ̀ka ìdájọ́ kí wọ́n kọ orúkọ Bàbá Ìjẹ̀ṣà sínú ìwé àkọọ́lẹ̀ àwọn tí wọ́n ṣe ẹ̀sùn ìbálòpọ̀ ọmọdé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu ti ké sí àwọn ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles kí wọ́n gbájúmọ́ ìdíje 2026 African Cup of Nations (AFCON) ní Morocco bí ó ti rọ̀ wọ́n kí wọ́n tètè gbọ́kàn kúrò nínú ìdíje World Cup Play-off àná níbi tí wọ́n ti fìdírẹmi sí ọwọ́ Democratic Republic of Congo. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ni ààrẹ ti ní ikọ̀ gbọ́dọ̀ tètè gbájúmọ́ AFCON lẹ́yìn tí wọ́n ti pàdánù FIFA fún ìgbà kejì. Ìrètí Nàìjíríà pin lánàá lẹ́yìn tí gbogbo ìgbìyànjú wọn parí sí 1-1 ní extra time tí Congo fi ní 4-3 tako Nàìjíríà níbi penalty shootout. Pẹ̀lú gbogbo ìjákulẹ̀ yìí ni ààrẹ Tinubu fi gbóríyìn fún ikọ̀ agbábọ́ọ̀lù fún ìgbìyànjú wọn fún gbogbo àkókò tí wọ́n fi gbá bọ́ọ̀lù. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ṣe àfihàn ìgboyà wọn pàápàá jùlọ lẹ́yìn tí wọ́n pegedé ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́. Ààrẹ ní kò ní fi ṣe ìjákulẹ̀ tí wọ́n ní, a gbọ́dọ̀ gbóríyìn fún ìgbìyànjú wọn kí a sì tẹ̀síwájú àti máa ṣe àtìlẹ́yìn fún wọn. Bákan náà ni ààrẹ pè fún àgbéyẹ̀wò tó lọ́rìn ní ẹ̀ka eré bọ́ọ̀lù bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn alámòjútó, akọ́nimọ̀ọ́gbá, agbábọ́ọ̀lù àti gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn kí wọ́n padà sórí àtúpalẹ̀ ètò drawing board kí wọ́n sì dí gbogbo ihò tí ó lè máa fa àkóbá fún ìgbìyànjú wọn. Ààrẹ ní òun mọ rírì ìrora àwọn olólùfẹ́ bọ́ọ̀lù jákèjádò orílẹ̀-èdè bí ó ti ní ìdíje tó ń bọ̀ nínú oṣù kínní sí oṣù kejì ọdún 2026 yóò so dídùn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.